tó ń lọ nípa ọ̀rọ̀ ọmọ wa Alhaji Wasiu Ayinde ìgbé kò ṣe olórí ọmọọba akilẹ̀ Ìjẹ̀bú òun ẹ̀tún ní Ọ̀túnba Fidipote mọ́lẹ̀. Tí a rí oríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára bóńkáyé àròpé kò tẹ́ wa lọ́rùn. A fẹ́ fi àsìkò sọ gbogbo àgbáńlá ayé wípé Alhaji Wasiu Ayinde Adésọ̀yà Ọmọbọ́láhàn Masha a ní owó ṣe. Wípé ọmọ nílé wa ń bì ní ọmọ ọkọ ní kò ń ṣe ọmọ àyíké o. Ẹ̀yin tèmi ẹ wò ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí o. Àwọn ìdílé Fìdípọ̀tẹ̀ òun ni ẹ̀rí tí wọ́n ṣe mítìn yẹn wọ́n ní kí ẹlẹ́nu lọ gbẹ́nu dákẹ́ o wípé Wasiu Ayinde Kwan Masha wípé ọmọ àwọn ni o kì í ṣe ọmọ àlè wípé Wasiu Ayinde ó tọ́ sí ipò ọba Àwùjalẹ̀ lóòótọ́ wípé kí ẹlẹ́nu kó lọ gbẹ́nu dákẹ́. Eléyìí ló fa awuyewuye láàrin àwọn èèyàn ní comment section lóríṣiríṣi tí wọ́n sọ wípé rárá o owó ni Wasiu Ayinde fi rìn àwọn kan ní pé agbára Tinubu ni. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀yin náà ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Bẹ́ẹ̀ ṣe wá ń wò ẹ má gbàgbé ẹ bá mi wo ìsàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ bá mi kílìkì lórí subscribe yẹn ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. Gbogbo ènìyàn ọmọ alákòókò sílẹ̀ mo ti kábíyèsí bẹ́ẹ̀ náà ní agbára lọ́ọ̀lọ́ọ̀ àṣeyè la máa ṣe o. Ní agbára lọ́ọ̀lọ́ọ̀ gbogbo ọmọ wa náà máa yanjú o. Ní ṣubú ìdájọ́ gbogbo àgbààgbà wa wọ́n ìfẹ́ fún wa o. Mo gbà pé Ọlọ́run máa ń gbọ́ ó dẹ̀ máa ń gbàdúrà ó dẹ̀ ń gbọ́ ẹ̀bẹ̀ wa. Torí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni mo rí pé ẹni tó dàgbà jù nínú ẹbí Alhaji Adamse ni wọ́n wọlé. Ọlọ́run bá ẹ ṣe o. Ọlọ́run bá ẹ ṣe o. Ọlọ́run bá ẹ ṣe o. Bàbá àlàáfíà ń bọ̀ fún yín o. Ẹ ṣe tẹ́ fún wa o. Ẹ ti dàgbà rẹ̀. Kókó ọ̀rọ̀ tó mú wa jókòó lénìí kò tí ì ju alẹ́ kẹta sí àná yìí náà là ń ronú wípé gbogbo ọ̀rọ̀ tó ń lọ nípa ọ̀rọ̀ ọmọ wa Alhaji Wasiu Ayinde ìgbé kò ṣe olórí ọmọọba akilẹ̀ Ìjẹ̀bú òun ẹ̀tún ní Ọ̀túnba Fidipote mọ́lẹ̀. Tí a rí oríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára bóńkáyé àròpé kò tẹ́ wa lọ́rùn. A fẹ́ fi àsìkò sọ gbogbo àgbáńlá ayé wípé Alhaji Wasiu Ayinde Adésọ̀yà Ọmọbọ́láhàn Masha a ní owó ṣe. Wípé ọmọ nílé wa ń bì ní ọmọ ọkọ ní kò ń ṣe ọmọ àyíké o. Tábà rí lára àwa bí tó ń wò wípé
ẹ̀wọ̀n mọ́ bó ṣe jẹ́ bí ẹ̀jọ̀ mo fi ó ṣí Fidipote mo fi bẹ̀rẹ̀ wípé kẹ́ wá sílé, kẹ́ wá ìjọba máa ṣe mítìnì, kẹ́ wá sọ̀rọ̀ ìjẹ́ bá rí tó nípa ẹ̀ kí ẹ̀ka lè jọ gbé yẹ̀wò. Ṣùgbọ́n gbogbo àtàwà ń lé tàlè wà ń gbà ju àwọn àtàwà ń gbà yìí lọ. Àgbà yìí pé ọmọ nílé yìí gbogbo orígun. Ọmọ wa ni original. Tó ní èyí àfẹ́kẹ́ni kankan láti ta máa bu ẹnu àtẹ́lù. Àfẹ́kẹ́ni kankan láti ta kan máa bu ẹnu àtẹ́lù. Kò ṣe ìwà tó dáa. Nídìí èyí la ṣe ní ká ní mítìnì yìí kí gbogbo ilé mọ̀, kí gbogbo ilé lè fọwọ́ sí wípé Alhaji Wasiu Ayinde Ọmọbọ́láhàn Adésànyà K1 the ultimate. Ẹ̀ka láyé Wípé ọmọ ọkọ ní kò ń ṣọmọ àlékún léyìí o. Ẹ ṣe. I think at this junction I have to. Well, I think at this junction I have to express myself in both Yoruba and English language. For those who do not understand, Yoruba, will be able to understand English language, because I believe this thing we are doing will go viral. And in as much as we have different languages in this country, and we want different people to understand what we are talking about, so we have to say whatever we want to say in English language. Most especially what our Olurebi has just said, we have to interpret it into other languages for many people to understand what we are saying. So at this junction, I want to give honor to the Olurebi and also the elders in council. Our Olurebi is the king of Imobeland, the Gbadewolu one. And we have the Yeye here. We have the chairman on a seat. We have the Yeye here. We have the elders in council. We have Alashe Fidipote here. We have our elderly people here. And we have the youths. The youths. Where are they? Up youth. Up youth. Yes. God bless you. And thank you so much. Also, we have Alhaji Adansin Adede, the chairman of this Fidipote ruling house. We have the Olurebi Fidipote ruling house, and myself talking. I am the secretary to Fidipote ruling house, and we have the treasurer here. We have the elders in council, and this is our elderly father. Praise, yes. Praise the Lord. And we have the royal wives here. So we also have our elderly woman. Ekla, yes. We have Ekla here. Yes. I have to translate what our Olurebi has just said now. That Alhaji King Wasiu Ayinde Marshal is the true son of this royal family. A brother son of this ruling house. And apart from that, he has done a memorable things in this palace. As you can see this palace, he is the one that renovated every angle and corner in this royal palace. And
He is the true son of this palace, and he has been doing so many good things in this palace. And also, we had several information on social media concerning Alhaji King Wasiu Ayinde that somebody brought him from Ekiti, and somebody brought him from somebody brought him from different angles. We want to say it now categorically that Alhaji King Wasiu Ayinde is a true son of this ruling house, which is Fidipote ruling house. Don't worry. Once again, I want to repeat myself because many people may not understand what I'm saying. I'm saying it categorically that contrary to the information on social media that Alhaji Wasiu Ayinde brought in from different places, we are saying it as the true, children, son, father in this real blood, that Alhaji King Wasiu Ayinde is a true son of the soil. Is a true son of this ruling house. Is a true son of Fidipote ruling house. In addition to that, I want to use this medium to inform any member of this family that is not clear about the lineage of Alhaji Wasiu Ayinde. We want to tell the person to come to the royal meeting. We do have our meeting second Sunday every month. So he or she should come and we'll be able to explain, give the person, we have a written document we can reference to. So we don't want any one of us to, bring out or to speak out or to give false information about our dearly son. Is that okay? And also, we want to use this video also to tell those who, speak fake information, bring out fake information on social media, that they should stop those informations. Because the information is null and void. So, now, we want to stand on our two tentacles to confirm again that Alhaji King Wasiu Ayinde Omo Adesanya Marshal is a true son of nígbà ìmọ̀ kí gbogbo ilé o ó dàbí pé wọ́n ní kẹ́ni tó bá sọ ìmọ̀lẹ́ àjọ ìhà fún wọn gbogbo gẹ̀ẹ́sì àti sàtàrọ̀ òun la fẹ́ sọ ní èdè Yorùbá pàápàá jùlọ àti wọ́n jẹ̀bú o mo kú jẹ̀bú o wọ́n ti kí kúkọ̀ jẹ̀bú lórí àti sọ látàrọ̀ rí fọ ọmọ ẹni akọni ọmọ ni ọmọ rọbí kó jẹ́ ọmọ rẹ̀ tún léṣe ìyẹn ọmọ ẹni Alhaji Wasiu Ayinde ọmọ Gbọ́láhàn Marshal wọ́n ti ń sọ awuyewuye lórí ẹ̀ lóríṣiríṣi pàápàá jùlọ ẹ bá wò lédè orí social media wọ́n ti pa lórúkọ jẹ́ ẹni rán bí yàrá ìyá ẹ̀ rán ìbí yàrá ìyá ẹ̀ ní kò tí mo dáwúlà ìyẹn gan pàtó ẹ̀ ẹnìkan sọ mi ní ìwọ sẹkítírì mo níyẹn ní ìwọ òjòkó rí bẹ́ẹ̀ ẹni rán gbé wá látẹkìtì rí bárẹ̀ ní kì bárẹ̀ kú ilé àná tó ń gbójú fídíò gbé bárẹ̀ jáde ọ̀rọ̀ wá sí. mo wá jẹ́ kíkẹ́ nìkan yé wọn mo ní pé níjọ́ tí abanijẹ́ bá dẹ́kun ìbànújẹ́ jẹ́ mo ní jẹ́ ẹni tiẹ̀ náà máa bẹ̀rẹ̀ wọ́n wá bèèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣé lójú ẹ̀ ó ní wọ́n sọ fún òun wọ́n á sọ fún ọ pé wọ́n sọ fún ẹni ó ò lè ṣèwádìí ìwọ náà wá ń sọ kiri wọ́n á ní pé ṣẹlẹ̀jọ́ ń ba ẹnìyẹn jẹ́ ó ní èmi ni akọ̀wé Fidipote ní kò dẹ̀ sí dọ́kúmẹ́ǹtì tó wà nílé Fidipote yìí tí kò sí lọ́wọ́ mi mo ní gbogbo ẹ̀ ni mo yẹ̀wò ní fínífíní tí àkọọ́lẹ̀ wà ń bẹ̀ mo nígbà tí èmi gan wà kékeré ni Alhaji Wasiu Ayinde máa ti wá pẹ̀lú àtìyàwó àtọmọ wọ́n máa ti wá ń ṣe léyà ní agbolé mo ní bàbá tó bí mi lọ́mọ gan sọ fún mi wípé
mo wá sọ fólú ẹ pé ọjọ́ ọ̀rọ̀ títò mo ní ṣùgbọ́n ọmọlé ni ẹnikẹ́ni tó wá ní kì í ṣe ọmọlé èmi lápọ̀wé kó wá bá mi ìbẹ̀ la parí ọ̀rọ̀ yẹn síta yẹn. so ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí àjọ máa fi ohùn ṣọ̀kan ẹ má jẹ́ àdáni ara wa nítorí pé àwọn ọkọ náà wọ́n máa sọ̀rọ̀ kan wípé aláàjì yẹn kìnìkan ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ aláàjì Wasiu Ayinde níbikíbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ wọn bàbá ti wà ń bẹ̀ ẹ jẹ́ ká máa padà tó máa sọ fún ọ wípé ọmọ ilé ni wọ́n ọmọ ilé Fidipote tó bí wọn kúrò wá síbí o ọmọ tó bí ilé Fidipote ni wọn fi ṣe tọwọ́ tó ń lé Fidipote nítorí pé àwọn kọ́tẹ̀ fi ń gbé kíni kan wá ní bàbá òfin nígbà ló mú ìyá wọn wá ló ṣe kíni kan wá gbogbo ẹ̀ irọ́ ni ọmọ ilé tó bí nínú ilé ni wọ́n ọmọ adémúyẹwò Fidipote òun ni Alhaji Wasiu Ayinde Marshal ẹ ṣeun. Ọmọ Fidipote nílé lóko mo kí wọn o wọn ṣe mẹfọ àdúgbò tì mí Wasiu wọn sọ oríṣiríṣi wọn sọ lédè rọọmù náyé wọn bá yára wọn jẹ wọn ń bọyàn jẹ ẹ má ẹgbẹ mi lójókòó mi kí ni jókòó dáadáa lórí ẹsẹ̀ yẹn èdè múrọ̀ dáadáa ẹ lóo ṣé ń gbọ́rọ̀ mi náà yìí Wasiu sọmọ àlè ní 1956 tí yé máa dákàrà lẹ́nu lórí láti àjẹlẹ̀ kí n máa kiri wá di má bò kí n máa bọ́n lé bàmí àfẹ́ àti bàrẹ̀ àti bàmí àfẹ́ kọ́ máa kọ́ sẹ́lísẹ́lí kí ló wáyé bí kìí ṣì mú kiri àkàrà láìrọ́ kùtùkùtù lọ́jú dákàrà lẹ́nu mi lè mi rè gbé lẹ́nu lówó bí ẹni lọ sukùlù mi lọ lọ́sàn-án yìí lọ ní St. Peter nígbà náà sukùlù ọlọ́sàn-án rí mo ń lọ kó má bẹ̀rẹ̀ sí ní fún mi owó tí bá Wasiu bẹ́ẹ̀ ká fọ ohun rẹ̀ lẹ́bi mi tó máa wọ́ mi mọ́ra kó máa láyé kó máa kí mi kó wọ́n máa wú nfẹ́ lẹ́yìn orí gàrí ni kó máa wú nù ó bá kí mi jí chocolate mo fi ṣe àkàrà kí mi nínú ilẹ̀ kó bá dọ̀la tètè lọ sùkúlù o má tún wà náà la tún wà bọ́ wọn tún máa mọ́wọ́ mi ìgbà nẹ́ẹ̀kì ayé títì lọ́rọ́ róhùn wà kọ́ máa mú mi ṣùgbọ́n ní ìdẹ́ ìpọ́dédé oṣù ọ̀rọ̀ rọ́mùsọ káàkiri ayéwé ṣéwé dá àwọn bàájẹ́ ó máa lè rí iṣẹ́ Ọlọ́run bàjẹ́ tí ẹ bá bà wá jẹ ọgbọ̀nà mi yọ ìbàjẹ́ òran wọn ṣe o ìbàjẹ́ ìgbàjọ́ òran kan ṣe wọ̀lá mo ń gbọ́ túbọ̀ fún fèrè. Ìwà pẹ́ ni fún àwa ẹ̀sìn sára mi yẹn ń gbé wọn náà ṣùgbọ́n ó dẹ̀wà yá mi náà náà kó kí Wasiu de kọ́kọ́ ìjọ wà létẹ̀ níbẹ̀ kí n fọ́ Wasiu ọmọ dandan náà nà tí màá gba nígò tí màá ń ṣẹ́kì ọmọ ẹtí délé wọn níbi má bò. Alhamdulillah mo dúpẹ́ o mo bẹ́ẹ̀ dúpẹ́ Wasiu ọmọ burúkú rẹ̀ jókòó bẹ́ẹ̀ ọmọ adé ẹ máa jí kí n wọlé kí n máa fọ́ máa jí àjẹ́ kó má bàa sílẹ̀kùn mi kí n máa wọlé lọ́kọ̀ lọ́rọ̀ mi yẹn yé wọn ẹ jẹ́ kí mi fúrẹ́ kí mi jókòó sí wọn ẹ̀rẹ̀ yẹn wọ́n ní jẹ́ ká lẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ rẹ̀ tẹ́ máa bọ̀ sọ̀rọ̀ ẹnu ẹ ayé òbí inú wa o. Ẹ kì í láàbù ọba sọ̀rọ̀ ẹ nílẹ̀. Ayé òbí sílé ilé bàbá dúró tí wọ́n bá ní obìnrin tó bá kó wá sí ìwé fọ ẹ̀ sọmọ Fidipote lóhùn wà tó bá jẹun ní Ìjẹ̀bú-Òde yìí ọkọ̀ máa yàn lóhùn gbẹmí lọ́sàn-án. tó bá jẹun ní Ìjẹ̀bú-Òde ọkọ̀ máa yàn ó máa gbé lọ́sàn-án àbí gbé máa jídún ó máa gbé lọ́sàn-án rẹ̀ dédé wọn ọmọ wọn máa sórí rẹ̀ náyé dédé bàbá mi sọkúsọ ń fọwọ́ sí kí ló dé olùkọ́ rẹ̀ náyé
wọn aeroplane fẹ́ pọ̀ kí èkó sáré máa sa torí tí wọ́n lórí burúkú lè ṣe kó sá pé kí wọ́n pọ̀ níjọ́ ẹ̀ ní dèdè rẹ̀ àjókòó á lè rí ìjókòó àbí wáyé àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ńtà mi sọ oríṣiríṣi inú rédíò níjọ́ lè fẹ́ ká kí n fọ ọmú ẹ wá kí mi ya wẹ́wẹ́wẹ́ inú rédíò ṣùgbọ́n ìṣèṣe ṣùgbọ́n ọlọ́run fún ẹ má gbèsè ọ̀rọ̀ wọn ẹni bá gbọ́ kó sọ ọ́ ẹni rẹ̀ gbọ́ àgàgà aláṣẹ Òdùwà yẹn bá mi sọ ohun kó máa mú wọn máa sọ o kó máa mú wọn máa sọ o aláṣẹ Òdùwà mo láìkí rẹ̀ yẹyẹ ṣùgbọ́n dédé ọ̀rọ̀ ló máa ń sọ yẹn ẹ bẹ sí mi lọ o nípa ọ̀rọ̀ Wasiu o ẹ sọ kó mú wọn máa sọ o kó máa mú wọn máa sọ o kó máa mú wọn máa sọ nítorí lè dídé ilé bàbá ní bàbá ọgbẹ́ni kọ́kọ́ Wasiu ìṣọmọ fáwọn náà máa wà fún wa dára pọ̀ wọ́n wá dára pọ̀ mọ́ ọmọ Fidipote àgbà wọ́n olórí burúkú ẹ̀dá tó ń mú wọn ṣe é tèmi ẹ̀yìn wọn lẹ́dà o. ìjókòó wa náà lórí gbogbo awuyewuye tó ń lọ lórí social media náà ni a fẹ́ bá ọ̀pọ̀ jáwùrà torí pé gbogbo tí oníkálukú sọ pátápátá òun náà là ń gbọ́ ṣùgbọ́n afẹ́fẹ́ ilé gbogbo ayé lénìí lórí nǹkan tí gbogbo àwọn ọmọ Fidipote ní tilé tó kó tá a fẹ́ kó dá ayé lójú òun náà ni wípé Alhaji Wasiu ọmọ Kọ́láwọ̀n K1 the ultimate. A bí nínú ilé Fidipote yóò sì jẹ́ ògìnú ọmọ ń bẹ̀. Fún gbogbo àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi àti wọn tí wọ́n ń pa ìtàn gítàn. Àwọn fásitì yìí ń sọ fún wọn. Ẹni tó bá mọ̀ pé bàbá òun jogún nǹkan lẹ̀ fóun nípa ìtàn ilé Fidipote kó jáde kó gbé wá kó máa bọ̀ sí ojú ìṣàgbọ̀nà tó bá ti jẹ́ pé lóòótọ́ royal blood ní ẹ́ ìwé ìtàn yòówù tó o bá bá ńlẹ̀ máa gbé bọ̀ nílé o má gbé inú ìta máa sọ̀kò burúkú sílé o gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ wà lókèrè pátápátá ànífojú sókè kankan nú yín o àní ní faragbà wẹ̀yìn o. Afẹ́kẹ́ mọ̀ yí pé gbogbo bílẹ̀ ìṣe ń dá tó ń dá àwọn èèyàn náà ń túnṣe o àwọn kan ti túnṣe níjẹta kó tó dànà àwọn kan náà ń túnṣe látànà kó tó tún dè ní o àwọn kan náà iṣẹ́ ẹ̀kú ṣẹ́kù sí lọ́wọ́ lẹ́nu táà náà ń ṣàtúnṣe lórí ẹ̀ ẹ má jẹ́ kí á gbé ẹ̀yìn odi ká máa sọ̀kù burúkú sínú ilé o. Orin ó kọ́ nǹkan tó pọ̀ sínú o ṣùgbọ́n ká lọ mọ̀ wípé ẹni tó bá ti ṣe dáadáa yóò padà rí dáadáa o. Alhaji Wasiu Ayinde ọmọ bíbí inú ilé Fidipote ni o láìsí tàbí ṣùgbọ́n o. Mo tẹ̀lé social media díẹ̀ èyí ọmọkùnrin kan tó pèrè ní ọmọ Balógun àbí kí ló pèrè nílùú Èkó Olóhùn Bísóyè ọmọ Oṣòdì Olóhùn Balógun Èkó mo fẹ́ kó fi àsìkò yìí gbọ́ ọ̀rọ̀ mi dáadáa ó mọ orin Wasiu Ayinde kọ dáadáa ó dùn lẹ́nu ẹ̀ bó lè ṣe dùn lẹ́nu ẹ̀yẹ náà jẹ́ kó máa dùn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tàbùkù o fẹ́ni tọ́lọ̀ ń gbéga o ẹni tí Ọlọ́run bá gbéga fúnra ara ẹ̀ ohun Ọlọ́run ló ṣe ṣe bẹ́ẹ̀ fún o tírú ẹ̀ bá wù ẹ́ wàá tọrọ ẹ̀ ní o tí oríire bá wù ẹ́ wàá tọrọ ẹ̀ ní o má bú aṣíwájú má pẹ̀gàn aṣíwájú kí wọn náà kó lè bá lẹ́yìn rẹ o gbẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó bá pẹ̀gàn aṣíwájú ẹ̀ tó bá ń rọ ọ̀rọ̀ aṣíwájú bákan ìpadà sí onítọ̀hún kò ní já síbi rẹ o. Ṣépè fẹ́nikẹ́ni o ṣùgbọ́n
ìwọ tó o bá ń ṣe blogger wà á máa rí tirẹ̀ ṣe o. iṣẹ́ tí wọ́n bá gbé fún ẹ ronú etí ẹ̀dá kan ò bá lè mú ẹ Ọlọ́run á mú ẹ o. má bà tèèyàn jẹ́ o má sọ̀rọ̀ òdì sẹ́nikẹ́ni o nítorí pé nínú Bíbélì pàápàá ìwé mímọ́ ní pé ká wádìí ohun gbogbo dájú ká mọ ètò ìṣe òdodo láti dìmú ṣinṣin. gbogbo ẹ̀yin náà ń sọ oríṣiríṣi kò bá kù gbé ọ̀rọ̀ yìí ẹ kàn ń pẹ̀gàn lásán ni. àjànàkú kọjá mo rí nǹkan tì rí. irú ọmọ bíi Wasiu Ayinde yọ lágbolé yín gbogbo iná lè máa pọ́n lé. ó yọ lágbolé wa inú wa sì kù sí. bàbá wa Síkírù Adétọ̀nà kábíyèsí aláyélúwà ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀. kí wọ́n tó ọmọ alíkìlá àṣà ògùn ọ̀ṣà ògùn sámúnimúni. àìtètè gbọ́ ológbò ló ń jìyà tó bá gbó títí ó máa pa ìyálàyà ikú jẹ ni. kí bàbá tó ronú kó tó sọ pé ọmọ Bọ́lá hàn ó lè tọ́ sí ẹ. ẹ rí i pé wọ́n ní ká tó fi hàn joyè láàrin ìlú wọ́n tẹ̀lé rere yàtọ̀ sí pé ká máa sọ pé àpótí ilé kí àpótí ilé kí rárá oyè tọ́ sí ó tó yè gbé ní bàbá wa Adétọ̀nà ni wọ́n ṣe gbé oyè fún kò dẹ̀ ní mú lágbára Ọlọ́run. ṣé wá rí ìwọ ló mọ bó ṣe jẹ́ nílé ọba ìwọ ló mọ bó ṣe jẹ́ nílé ọba tó o bá fẹ́ mọ ìdílé ẹ àbó fẹ́ mọ ìdílé ọba kejì ẹ àbó fẹ́ mọ ìdílé ọba kẹta ẹ má bà ilé onílé jẹ́ o má bà ilé onílé jẹ́ o àwọn abẹ́sìkò yìí ń sọ fún yín gbogbo ẹ̀yin tí a bá mọ̀ pé ọmọ Bọ́lá hàn ọmọ bíbí ìlú Ilé Fidipote ni o. ó bọ̀ níbi tí ọba tó ti ń bọ̀ láti jìbìjì kó tó kọ bàbá wa Adémúyẹwọ́ Fidipote mọ́lẹ̀. àwọn bàbá ẹ̀ wọ́n ti jọba síwájú tó o bá fẹ́ mọ̀ tán nípa tá à ń sọ yìí máa bọ̀ nílé ìwé ìtàn wà nílé báwọn bàbá ṣe ń ṣe ó wà nílẹ̀ tó ìwọ́n tó bá rí sáàtì ìwé yìí ló máa mọ nǹkan tó máa lè sọ àti ìwọ́n tó lọ ń ka ìtàn akíyín ẹ fẹ́ kí òkìkí wa náà ó túbọ̀ máa pọ̀ sí ni. bàbá wa Ayinde Barrister ó kọrin kan nígbà kan ó ní òkìkí tí mo ní yìí ò tó Èdùmàrè tani ìwà mi sí Èdùmàrè. ọmọ Gbọ́láhàn òkìkí tó ní yìí ò tó Èdùmàrè tani ìwà mi sí Èdùmàrè. Ọlọ́run ti wu ọlá orúkọ tó ń jẹ́ Abdulwasiu ni. Ọlọ́run ọba lọba tó gbé àyè káàkiri ayé. Nkí bàbá àti ìyá ẹ̀ tí wọ́n ní nínú ẹ̀mí kí wọ́n tó sọ lórúkọ yìí. Ohun tó lágbára ni. Torí tó bá béèrè àkọsẹ̀jáyé ẹ̀. Ọlọ́run fúnra ẹ̀ ló ń gbà láàyè. Nígbà tọ́lọ́run bá ti wá ń gbàyàn láàyè kí lọ̀tá ìpínlẹ̀ ń ja pátá fún. Ẹ má bínú orí mọ́. Ìwọ tó bá fẹ́ fọmọ tiẹ̀ náà ṣoríire gbàdúrà fún kóun náà lè gòkè kó lè jẹ́ nǹkan láyé. Nígbà tí ìta oṣù tó wà ní ìta oṣù àtijọ́ kó tó sọ ní New Market. Níbi tí wọ́n fọ́ gba ọlọ́pàá sí yẹn, ibẹ̀ ni ilé ajé wà. Níta oṣù ẹ̀ tó bá mọ̀ ìta oṣù àtijọ́. Ìtàkẹ́mi ń pa ìyàwó ẹ̀fọ́ mi wà ní jókòó, àwọn bàbá mi wà ní jókòó. Ó ní àwọn àbúrò tí mò ń mú lọ ta oṣù gbọ́nà àwọn wà ní jókòó mi báyìí. Àwọn obìnrin kan máa wá látọ̀nà ọ̀nà ẹgbẹ́ òkè yìí. Ìyá àbèjì ni wọ́n máa kọrin, wọ́n máa rán wọn ta oṣù, àwọn ọmọ máa wòran wọn káàkiri. Wọ́n ní ẹni bá wáre, kó yọ̀ kó níre, ṣẹ̀ṣẹ̀ yọ̀, gbogbo níre yọ̀ o. Ìyá àbèjì lórí kí gbogbo yín o, ó sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan.
àsìkò yìí Wasiu lọ́wọ́ ní ká kí gbogbo yín. Òun ṣe pé torí pé gbogbo àwọn oníṣọ́kísọ tí wọ́n ń sọ káàkiri Wasiu pín owó fúnlé wọ́n lè dápọ̀ mọ́mọ́ kọ́ lè ṣe irọ́ pátápátá ni o. Irọ́ pátápátá ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò fún èèyàn kankan lówó kan pé kọ́ lè dàrú mọ́mọ́ pọ̀ nínú ilé o. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Torí àwọn oníṣọ́kísọ à ń gbọ́ káàkiri akọ̀dákẹ́ láti jọ́ láti má fèsì ni. Ṣùgbọ́n a ti ju bọ́ǹbù ọ̀rọ̀ síta báyìí. Ó ṣí ní iwájú ilé òṣì láwà yìí. Iwájú ilé òṣì Fidipote láwà yìí. Fún ìwọ tó bá mọ̀ yìí pé ó dá ẹ lójú pẹ̀lú nǹkan tó ń sọ. Kò bá jẹ́ ọmọ ilé máa bọ̀ nílé. Mo wá gbọ́ bí gbogbo nǹkan ṣe ń lọ nílé àti bí nǹkan tí o bá jẹ́ pé ọmọkùnrin ni ẹ́ táwọn bàbá ẹ̀ náà gbà á lẹ̀ nítàn tó o bá lè jẹ́ ọmọ obìnrin táwọn ìyá ẹ̀ náà gbà á lẹ̀ nítàn máa bọ̀ nílé. Mo wá sọ ọ́ àṣepè fẹ́nikẹ́ni àbájọ láṣẹ fẹ́ ni o. Ìwọ ọmọ bá lè jẹ́ pé láti ìdí kan láti ìlú kan ló gbé gbà ẹ́ pé mo máa bá tèèyàn jẹ́ mo máa sọ̀sọ́ kí sọ́pà èèyàn ẹ̀bí nísà òbé ó ní ẹ má bà wá jẹ́ o ẹni rẹ kì í bẹ́ ni rẹ jẹ́ ẹ má bà wá jẹ́ o ẹni rẹ kì í bẹ́ ni rẹ jẹ́. Jẹ́jẹ́jẹ́ bá ti dẹ́kun àti banijẹ́ ìjọ náà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí bá ti jẹ́ o ẹ dẹ́kun kẹ́yẹ bá ti Wasiu jẹ́ o ẹ lè rí ti Wasiu Ayinde bàjẹ́ o ẹ má rò pé bóyá ní bàjẹ́ dẹ́. Ó ṣí Fidipote ló fi bẹ̀rẹ̀ wípé kẹ wá sílé kẹ wá ìjọba máa ti mítìnì kẹ wá sọ̀rọ̀ ìjẹ bá rí tó nípa ẹ̀ kí ẹ̀ka lè jọ gbé yẹ̀wò ṣùgbọ́n gbogbo àtàwà ńlé tàdé wà ń gbà ju àwọn táwà ń gbà yín lọ àgbà yìí pé ọmọ nílé gbogbo orígun tó ní èyí àfẹ́kẹ́ nìkan kan láti ta máa bu ẹnu àtẹ́lù àfẹ́kẹ́ nìkan kan láti ta kan máa bu ẹnu àtẹ́lù kò ṣe ìwà tó dáa. Nídìí èyí la ṣe ní ká ní mítìnì yìí kí gbogbo ilé mọ̀ kí gbogbo ilé tẹ̀ fọwọ́ sí wípé Alhaji Wasiu Ayinde Ọmọbọ́láhàn Adésànyà K1 the ultimate. Ẹ̀ka láyé o. Wípé ọmọ ọkọ ní kò ń ṣọmọ àlékún léyìí o. Ẹ ṣe. I think at this junction I have to. Well, I think at this junction I have to express myself in both Yoruba and English language. For those who do not understand, Yoruba, will be able to understand English language, because I believe this thing we are doing will go viral. And in as much as we have different languages in this country, and we want different people to understand what we are talking about, so we have to say whatever we want to say in English language. Most especially what our Olurebi has just said, we have to interpret it into other languages for many people to understand what we are saying. So at this junction, I want to give honor to the Olurebi and also the elders in council. Our Olurebi is the king of Imobeland, the Gbade Woluwan. And we have the Yeye here. We have the chairman on a seat. We have the Yeye here. We have the elders in council. We have Alashe Fidipote here. We have our elderly people here. And we have the youths. The youths. Where are they? All youths. All youths.
so much. Also, we have Alhaji Adansi Nadide, the chairman of this Fidipote ruling house. We have the Oloremi Fidipote ruling house, and myself talking. I am the secretary to Fidipote ruling house, and we have the treasurer here. We have the elders in council, and this is our elderly father, Prince yes, Prince Olubolade, and we have the royal wives, yes. So we also have our elderly woman, Ekla, yes. We have Ekla here, yes. I have to translate what our Honorable has just said now, that Alhaji King Wasiu Ayinde Marshal is the true son of this royal family, a prominent son of this ruling house. And apart from that, he has done a memorable things in this palace. As you can see this palace, he is the one that renovated every angle and corner in this royal palace. And he is the true son of this palace, and he has been doing so many good things in this palace. And also, we had several information on social media concerning Alhaji King Wasiu Ayinde Marshal, that somebody brought him from Ekiti, and somebody brought him from somebody brought him from different angles. We want to say it now categorically that Alhaji King Wasiu Ayinde Marshal is a true son of this ruling house, which is Fidipote ruling house. Don't worry. Once again, I want to repeat myself, because many people may not understand what I'm saying. I'm saying it categorically that contrary to the information on social media that Alhaji Wasiu Ayinde brought in from different places, we are saying it as the true, children, son, father in this royal blood, that Alhaji King Wasiu Ayinde Marshal is a true son of the soil. Is a true son of this ruling house. Is a true son of Fidipote ruling house. In addition to that, I want to use this medium to inform any member of this family that is not clear about the lineage of Alhaji Wasiu Ayinde Marshal. We want to tell the person to come to the royal meeting. We do have our meeting second Sunday every month. So he or she should come, and we'll be able to explain, give the person, we have a written document we can reference to. So we don't want any one of us to, bring out or to speak out or to give false information about our dearly son. Is that okay? Yeah. And also, we want to use this video also to tell those who, speak fake information, bring out fake information on social media, that they should stop those informations, because the information is null and void. So now we want to stand on our two tentacles to confirm again that Alhaji King Wasiu Ayinde Omo Ile Marshal is a true son of nígbà ìbò kí gbogbo ilé o, ó dà ìjọ wọn ní kẹ́ni tó bá sọ ìbò ilé àjọ ìhà fún wọn ẹ̀ gbogbo gẹ̀ẹ́sì àti sàtàrọ̀ òun la fẹ́ sọ ní èdè Yorùbá pàápàá jùlọ àti sọ Ìjẹ̀bú o, mo kú Ìjẹ̀bú o
ọtí kíkú sọ̀yẹ̀ fún lórí àti sọ látàárọ̀ rí fọ ọmọ ẹni akọni ọmọ ni ọmọ ọlọ́wọ́ bí kó jẹ́ ọmọ rẹ̀ tún lè ṣe ìyẹn ọmọ ẹni Alhaji Wasiu Ayinde ọmọ Gbọ́láhàn Màṣá wọ́n ti ń sọ awuyewuye lórí ẹ̀ lóríṣiríṣi pàápàá jùlọ ẹ bá wò èdè orí social media wọ́n ti bà lórúkọ jẹ́ ẹni rán bí yàrá ìyá ẹ̀ rán ìbí yàrá ìyá ẹ̀ ní kò tí mo dáwúlà ìyẹn gan pàtó ẹ̀ ẹnìkan sọ mi ní ìwọ sẹ́kítírì mo níyẹn ní ìwọ òjòkó rí bẹ́ẹ̀ ẹni wọn gbé wá láti Èkìtì rí bárẹ̀ ní kì bárẹ̀ kú ilé àná tí wọ́n gbójú wíńdò gbé bárẹ̀ jáde ọ̀rọ̀ wá sí. mo wá jẹ́ kíkẹ́ nìkan yé wọn mo ní pé níjọ́ tí abanijẹ́ bá dẹ́kun ìbànìyàn jẹ́ mo ní jẹ́ ẹni tiẹ̀ náà máa bẹ̀rẹ̀ wọ́n wá bèèrè lọ́wọ́ ẹnìyẹn pé ṣé lójú ẹ̀ ni wọ́n sọ fún òun wọ́n á sọ fún wa pé wọ́n sọ fún ẹni ó lè ṣèwádìí ìwọ náà wá ń sọ kiri wọ́n wá ní pé ṣẹlẹ́jọ́ ń ba ẹnìyẹn jẹ́ ó ní èmi ni akọ̀wé Fidipote mi kò dẹ̀ sí dọ́kúmẹ́ǹtì tó wà nílé Fidipote yìí tí kò sí lọ́wọ́ mi mo ní gbogbo ẹ̀ ni mo yẹ̀wò ní fínífíní tí àkọọ́lẹ̀ wà ń bẹ̀ mo nígbà tí èmi gan wà kékeré ni Alhaji Wasiu Ayinde máa ti wá pẹ̀lú àtìyàwó àtọmọ wọ́n máa ti wá ń ṣe léyà lórí agbolé mo ní bàbá tó bí mi lọ́mọ gan sọ fún mi wípé mo wá sọ fún olùwẹ̀ pé ọjọ́ ọ̀rọ̀ tí tò mo ní ṣùgbọ́n ọmọlé ni ẹnikẹ́ni tó wá ní kì í ṣe ọmọlé èmi lákọ̀wé kó wá báyìí ibẹ̀ la parí ọ̀rọ̀ yẹn sí báyìí. so ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí àjọ máa fi ohùn ṣọ̀kan ẹ má jẹ́ àdàlẹ̀ ara wa nítorí pé àwọn ọkọ náà wọ́n máa sọ̀rọ̀ kan wípé aláàjì yẹn kìnìkan ẹ má jà ṣe bẹ́ẹ̀ Alhaji Wasiu Ayinde níbikíbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ wọn bàbá ti wà ń bẹ̀ ẹ jẹ́ ká máa padà tó máa sọ fún ọ wípé ọmọ ilé ni wọ́n ọmọ ilé Fidipote tó bí wọn kúrò wá síbí o ọmọ tó bí ilé Fidipote ni wọ́n fi ṣe tó wá tán lé Fidipote nítorí pé àwọn kọ́tẹ̀ fi ń gbé kíni kan wọ́n ní bàbá òfin nígbà ló mú ìyá wọn wá ló ṣe kíni kan wá gbogbo ẹ̀ irọ́ ni ọmọ ilé tó bí nínú ilé ni wọ́n ọmọ adémúyẹwò Fidipote òun ni Alhaji Wasiu Ayinde Màṣá ẹ ṣeun. ọmọ Fidipote nílé lóko mo kí wọn ẹ o wọn ṣe wẹfọ àdúgbò tì mí Wasiu wọn sọ oríṣiríṣi wọn sọ oríṣiríṣi wọn sọ lédè rọọmù náyé wọn gbà yá ara wọn jẹ wọn kò yàn jẹ ẹ má gbẹ mi ẹ jókòó mi kí ni jókòó dáadáa lórí ẹsẹ̀ yẹn ẹdẹ múrọ dáadáa ẹ lóo ṣé ń gbọ́rọ̀ mi náà yìí Wasiu ṣọmọ àlè ní 1956 ṣíyẹ máa dákàrà jẹ́ lórí láti àjẹlẹ̀ kí n máa kiri wá dì má bò kí n máa bọ́ lé bàmí àfẹ́ àti bàrẹ̀ àti bàmí àfẹ́ kọ́ máa fọ sẹ́lísẹ́lí kí ló wáyé bí kìí ṣìmù kiri àkàrà láìrọ́ kùtùkùtù lọ́jọ́ dákàrà jẹ́ mi yé mi rẹ̀ gbélé mi lówó lẹ́nu lọ sọ́nù mi sílọ̀ lọ́sàn-án yìí mo lọ ní St. Peter nígbà náà sílọ̀ lọ́sàn-án yìí mo ń lọ kó má bẹ̀rẹ̀ sí ní fún mi lówó bí bá Wasiu bẹ́ẹ̀ ká fọ ohun rẹ̀ lẹ́bi mi tó máa ma wọ́n mọ́ra kó máa láyé kó máa ma kí mi kó wọ́n máa ma wú nfẹ́ lẹ́yìn orí dàrí nì kó máa ma wú nù wọ́n ó bá kí mi jí chocolate mo fi ṣe àkàrà kí mi nínú ilẹ̀ kó bá dọ̀la lọ tètè lọ sùúrù o má tún gbà náà la tún wà bọ́ wọn tún máa mọ́wọ́ mi ìgbà náà ayé títì tọrọ róhùn wà kọ́ máa mú mi ṣùgbọ́n ní ìdẹ́ nǹkan ló ṣe ọ̀rọ̀ rọ́mùsọ káàkiri ayéwé ṣéwé dá àwọn bàájẹ́ ọmọ lè rí iṣẹ́ Ọlọ́run bàjẹ́ tí ẹ bá bà wá jẹ àgbọ̀nà mi yọ ìbàjẹ́ òran wọn ṣe o ìbàjẹ́ gbẹjọ́ òran kan ṣe wẹ̀láì mo ń gbọ́ túbọ̀ fún fèrè yẹn.
ìjọ wà lẹ́tẹ̀ níbẹ̀ ìjọ wà lẹ́tẹ̀ níbẹ̀ kí n fọ́ Wasiu ọmọ dandan náà nà bí màá gba nígò bí màá ṣẹ́kì wọ́n bá ti délé wọn nídìí má bò. Alhamdulillah mo dúpẹ́ o mo bẹ́ẹ̀ dúpẹ́ Wasiu ọmọ burúkú rẹ̀ jókòó bẹ́ẹ̀ ọmọ adé ẹ máa jí kí n wọlé kí n máa fọ́ máa jí àjẹ kó má bàa sílẹ̀kùn mi kí n máa wọlé lọ́kàn. Sọ̀rọ̀ mi yẹn yé wọ́n ẹ jẹ́ kí mi fúrẹ́ kí mi jókòó sí wọn ẹ̀rẹ̀ yẹn wọ́n ní jẹ́ kálẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ rẹ̀ ṣé máa bọ̀ sọ̀rọ̀ ẹnu ẹ ayé òní ìlú wa o. Ẹ kì í láàbù bàbá sọ̀rọ̀ ẹ nílẹ̀. Ayé òní sílé ilé bàbá dúró tí wọ́n bá ní obìnrin tó bá kó wá sí ìwé fọ ẹ̀ sọmọ Fìdípọ̀tẹ̀ lóhùn wà. Tó bá jẹun ní Ìjẹ̀bú-Òde yìí lọ́kọ̀ máa yàn lóhùn gbẹmí lọ́sàn-án. Tó bá jẹun ní Ìjẹ̀bú-Òde ọkọ̀ máa yàn ó máa gbé lọ́sàn-án àbí gbé máa dídùn ó máa gbé lọ́sàn-án wọlé. Tètè wọn ọmọ wọn máa sórí rẹ̀ náyé. Tètè ní sọkúsọ ń fọwọ́ sí kí ló dé olùkọ́ rẹ̀ náyé wọ́n ẹ̀rọ̀pléènì fẹ́ pọ̀ kí èkó sáyé máa sa torí tó ẹ̀wọ̀n olórí burúkú wèlé. Mèsì kò sá pé kí wọ́n pọ̀njú ẹ̀ ní dèdè rẹ̀ àjókòó á lè rí ìjókòó àbí wáyé àbí bẹ́ẹ̀ kọ́. Kọ́ńtà mi sọ oríṣiríṣi inú rédíò mi jọ́ lẹ́gbẹ̀ẹ́ nǹkan kí n fọ ọmú ẹ wá kí mi ya wẹ́wẹ́ inú rédíò ṣùgbọ́n ẹ̀ ṣèṣe ṣùgbọ́n ọlọ́fun ẹ má gbèsè ọ̀rọ̀ wọn ẹni bá gbọ́ kó sọ ẹ́ ní rẹ̀ gbọ́ àgàgà aláṣẹ Odùwà yẹn bá mi sọ ohun kó máa mú wọn máa sọ o kó máa mú wọn máa sọ o aláṣẹ Odùwà mo láìkí rẹ̀ yẹyẹ ṣùgbọ́n dédé ọ̀rọ̀ ló máa ń tọ̀ yẹn ẹ bẹ sí mi lọ o nípa ọ̀rọ̀ Wasiu o ẹ̀fọ́ kó mú wọn máa sọ o kó máa mú wọn máa sọ o kó máa mú wọn máa sọ nítorí lè dídé lè bá dúró ní bàbá ọdún ní kọ́kọ́ Wasiu sọmọ fáwọn náà máa wà kọ́ wa dára pọ̀ wọ́n wá dára pọ̀ mọ́ ọmọ Fìdípọ̀tẹ̀ àgbà wọ́n olórí burúkú ẹ̀dá tó ń mú wọn ṣe é tẹ̀lé ẹ̀lí wọn lẹ́dà o. Ìjókòó wa náà lórí gbogbo awuyewuye tó ń lọ lórí social media náà ni a fẹ́ bá ọ̀pọ̀ jáwùrà nítorí pé gbogbo tí oníkálukú sọ pátápátá òun náà là ń gbọ́ ṣùgbọ́n a fẹ́ fi yé gbogbo ayé lénìí lórí nǹkan tí gbogbo àwọn ọmọ Fìdípọ̀tẹ̀ ní tilé tó kó tá a fẹ́ kó dá ayé lójú òun náà ni wípé Alhaji Abdul Wasiu ọmọ Kọ́láwọ̀n K1 the ultimate a bí nínú ilé Fìdípọ̀tẹ̀ yóò sì jẹ́ ògì inú ọmọ ń bẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi àti wọn tí wọ́n ń pa ìtàn kítàn àwọn afásìkò yìí ń sọ fún wọn ẹni tó bá mọ̀ pé bàbá òun jogún nǹkan lẹ̀ fóun nípa ìtàn ilé Fìdípọ̀tẹ̀ ó jáde kó gbé wá kó máa bọ̀ sí ojú ìṣàgbọ̀lá tó bá ti jẹ́ pé lóòótọ́ royal blood ni ẹ́ ìwé ìtàn yòówù tó o bá bá ńlẹ̀ máa gbé bọ̀ nílé o má gbé inú ìta máa sọ̀kò burúkú sílé o gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ wà lókèèrè pátápátá ànífojú sókè kan bá nú yín o àdìní faragbà wẹ̀yìn o afẹ́kẹ́ mọ̀ yí pé gbogbo bílẹ̀ ìṣe ń dá tó ń dá àwọn èèyàn náà ń túnṣe o àwọn kan ti túnṣe níjẹta kó tó dànà àwọn kan náà ń túnṣe látànà kó tó tún dè ní o àwọn kan náà iṣẹ́ ikú ṣẹ́kù sí lọ́wọ́ lẹ́nu táà náà ń ṣàtúnṣe lórí ẹ̀ ẹ má jẹ́ kí á gbé ẹ̀yìn odi ká máa sọ̀kù burúkú sínú ilé o orin ó kọ́ nǹkan tó pọ̀ sínú o ṣùgbọ́n ká lọ mọ̀ ní pé ẹni tó bá ti ṣe dáadáa yóò padà rí dáadáa o. Àmín. Alhaji Wasiu Ayinde ọmọ bíbí inú ilé Fìdípọ̀tẹ̀ ni o láìsí tàbí ṣùgbọ́n o
mo tẹ̀lé social media díẹ̀ èyí ọmọkùnrin kan tó pèrè ẹ̀ ní ọmọ Balógun àbí kí ló pèrè ẹ̀ nílùú Èkó Olóhùn Bísóyè ọmọ Òṣòdì Olóhùn Balógun Èkó mo fẹ́ kó fi àsìkò yìí gbọ́ ọ̀rọ̀ mi dáadáa ó mọ orin Wasiu Ayinde kọ dáadáa ó dùn lẹ́nu ẹ̀ bó lè ṣe dùn lẹ́nu ẹ̀ yẹn náà jẹ́ kó máa dùn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tàbùkù fẹ́ni tọ́lọ́ ń gbéga o ẹni tí Ọlọ́run bá gbéga fúnra ara ẹ̀ ohun Ọlọ́run ló ṣe ṣe bẹ́ẹ̀ fún o tírú ẹ̀ bá wù ẹ́ wàá tọrọ ẹ̀ ní o tí oríire bá wù ẹ́ wàá tọrọ ẹ̀ ní o má bú aṣíwájú má pẹ̀gàn aṣíwájú kí wọn náà kó lè bá lẹ́yìn rẹ o gbẹ̀ngàn tó bá pẹ̀gàn aṣíwájú ẹ̀ tó bá ń rọ ọ̀rọ̀ aṣíwájú bákan ìpadà sí onítọ̀hún kò ní já síbi rẹ o. Ṣépè fẹ́nikẹ́ni o ṣùgbọ́n ìwọ tó o bá ń ṣe blọ́gà wà á máa rí tirẹ̀ ṣe o. Iṣẹ́ tí wọ́n bá gbé fún ẹ ronú pé tí ẹ̀dá kan ò bá lè mú ẹ Ọlọ́run á mú ẹ o. Má bà tèèyàn jẹ́ o má sọ̀rọ̀ òdì sẹ́nikẹ́ni o nítorí pé nínú Bíbélì pàápàá ìwé mímọ́ ní pé ká wádìí ohun gbogbo dájú ká mọ ètò ń ṣe òdodo láti dìmú ṣinṣin. Gbogbo ẹ̀yin dá ń sọ oríṣiríṣi kò bá kù gbé ọ̀rọ̀ yìí ẹ kàn ń pẹ̀gàn lásán ni àjànàkú kọjá mo rí nǹkan tì rí irú ọmọ bíi Wasiu Ayinde bá yọ lágbolé yín gbogbo iná lè máa pọ́n lé ó yọ lágbolé wa inú wa sì dùn sí i. Bàbá wa Síkírù Adétọ̀nà kábíyèsí aláyélúwà ọ̀gbágbá agbátẹ̀wọlé. Kí wọ́n tó ọmọ onídìrí àṣà ògùn ọ̀ṣà ògùn sámúnimúni. Àìtètè gbọ́ ológo ló jìyà tó bá gbó títí ó máa pa ìyálàyà ikú jẹ ni. Kí bàbá tó ronú kó tó sọ pé ọmọ Bọ́lá hàn oyè tọ́ sí ẹ. Ẹ rí i pé wọ́n ní ká tó fi hàn joyè láàrin ìlú wọ́n tẹ̀lé rere yàtọ̀ sí pé ká máa sọ pé àpótí ilé kí àpótí ilé kí rárá oyè tọ́ sí ó tó yè gbé ní bàbá wa Adétọ̀nà ni wọ́n ṣe gbé oyè fún kò dẹ̀ ní mú lágbára Ọlọ́run. Ṣé wá rí ìwọ ló mọ bó ṣe jẹ́ nílé ọba ìwọ ló mọ bó ṣe jẹ́ nílé ọba tó o bá fẹ́ mọ ìdílé ẹ àbó fẹ́ mọ ìdílé ọba kejì ẹ àbó fẹ́ mọ ìdílé ọba kẹta ẹ má bà ilé onílé jẹ́ o má bà ilé onílé jẹ́ o àwọn abẹ́sìkò yìí sọ fún yín gbogbo ẹ̀ ń tẹ̀ bá mọ̀ pé ọmọ Bọ́lá hàn ọmọ bíbí inú Ilé Fidipote ni o. Jésù. Ó bọ̀ níbi tí ọba tó ti ń bọ̀ láti jíbìjì kó tó kọ bàbá wa Adémúyẹwọ́ Fidipote mọ́lẹ̀. Àwọn bàbá ẹ̀ wọ́n ti jọba síwájú tó o bá fẹ́ mọ̀ tán nípa tá à ń sọ yìí máa bọ̀ nílé ìwé ìtàn wà nílé báwọn bàbá ṣe ń ṣe ó wà nílẹ̀ tó ìwọ́n tó bá rí fáàtì ìwé yìí ló máa mọ nǹkan tó máa lè sọ àti ìwọ́n tó lọ ń ka ìtàn akíyí ẹ fẹ́ kí òkìkí wa náà ó túbọ̀ máa pọ̀ sí ni bàbá wa Ayinde Barrister ó kọrin kan nígbà kan ó ní òkìkí tí mo ní yìí ò tó Èdùmàrè láti wá mi sí Èdùmàrè. Ọmọ Gbọ́láwọ̀ òkìkí tó ní yìí ò tó Èdùmàrè láti wá mi sí Èdùmàrè. Ọlọ́run ti wu ọlá orúkọ tó ń jẹ́ Abdulwasiu ni. Ọlọ́run ọba lọba tó gbé àyè káàkiri ayé. Nkí bàbá àti ìyá ẹ̀
tí wọ́n ní nínú ẹ̀mí kí wọ́n tó sọ lórúkọ yìí ohun tó lágbára ni torí tó bá béèrè àkọsẹ̀jáyé ẹ̀ Ọlọ́run fúnra ẹ̀ ló ń gbà láàyè ńgbà tọ́lọ́run bá ti wá ń gbàyàn láàyè kí lọ̀tá kílẹ̀ ń ja pátá fún ẹ má bínú orí mọ́ ìwọ tó bá fẹ́ fọmọ tiẹ̀ náà ṣoríire gbàdúrà fún kóun náà lè gòkè kó lè jẹ́ nǹkan láyé nígbà tí ìta oṣù tó ń wà ní ìta oṣù àtijọ́ kó tó sọ ní new market níbi tí wọ́n fọ́ ọgbà ọlọ́pàá sí yẹn ibẹ̀ ni ilé ajé wà níta oṣù ẹ̀ tó bá mọ̀ ìta oṣù àtijọ́ ìtọ́jẹ́ mi ń pa ìyàwó ẹ̀fọ́ mi wà ń jókòó àwọn bàbá mi wà ń jókòó ó ní àwọn àbúrò mi mò ń mú lọ́ọ̀ta oṣù gbọ́nà àwọn wà ń jókòó mi báyìí àwọn obìnrin kan máa wá látọ̀nà ọ̀nà ẹgbẹ́ òkè yìí ìyá àbèjì ni wọ́n máa kọrin wọ́n bá rán wọn ta oṣù àwọn ọlọ́mọ àwòrán wọn káàkiri wọ́n ní ẹni bá wáre kó yọ̀ kó níre ṣẹ̀ṣẹ̀ yọ̀ mo bó níre yọ̀ o ìyá àbèjì lórí kí gbogbo yín o ó sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. lásìkò yìí Wàsíù lọ́wọ́ ní ká kí gbogbo yín òun ṣe pé torí pé gbogbo àwọn oníṣọkíṣọ tí wọ́n ń sọ káàkiri Wàsíù pín owó fúnlé wọ́n lè dápọ̀ mọ́mọ́ wọ́n lè ṣe irọ́ pátápátá ni o irọ́ pátápátá ló ń jẹ́ bẹ́ẹ̀ kò fún èèyàn kankan lówó kan pé kó lè dàrú mọ́mọ́ pọ̀ nínú ilé o irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o torí àwọn oníṣọkíṣọ à ń gbọ́ káàkiri akọ̀dákẹ́ látijọ́ yìí láti má fèsì ni ṣùgbọ́n a ti ju bọ́ǹbù ọ̀rọ̀ síta báyìí ó ṣí ní iwájú ilé òṣì láwà yìí iwájú ilé òṣì Fidipote láwà yìí fún ìwọ tó bá mọ̀ yìí pé ó dá ẹ lójú pẹ̀lú nǹkan tó ń sọ kò bá jẹ́ ọmọ ilé máa bọ̀ nílé ó wá wò ó bí gbogbo nǹkan ṣe ń lọ nílé àti bí nǹkan tí o bá jẹ́ pé ọmọkùnrin ni ẹ́ táwọn bàbá ẹ̀ náà gbà á lẹ̀ nítàn tó o bá lè jọ́ ọmọ obìnrin táwọn ìyá ẹ̀ náà gbà á lẹ̀ nítàn máa bọ̀ nílé kó wá sọ ọ́ àṣepè fẹ́nikẹ́ni àmọ́jọ́ láṣẹ fẹ́ ni o. ìwọ ọmọ bá lè jẹ́ pé láti ìdí kan láti ìlú kan ló gbé gbà ẹ́ pé mo máa bá ṣe èèyàn jẹ́ mo máa sọ̀sọ́ kí sọ́pà èèyàn ẹ̀bí nísà òbé ó ní ẹ má bà wá jẹ́ o ẹni rẹ kì í bẹ́ ni rẹ jẹ́ ẹ má bà wá jẹ́ o ẹni rẹ kì í bẹ́ ni rẹ jẹ́. jẹ́jẹ́jẹ́ bá ti dẹ́kun àti bá ní jẹ́ ìjọ náà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí bá ti jẹ́ o ẹ dẹ́kun ẹyẹ bá ti Wàsíù jẹ́ o ẹ lè rí ti Wasiu Ayinde bàjẹ́ o ẹ má rò pé bóyá bí bàjẹ́